ti ṣe ń tó wà lọ́kàn mi fún un. Àkọ́kọ́ ó dà mí, ó sọ fún ọkọ mi wípé lesbian ni mí tó sì mọ̀ pé a jọ ń ṣe ni. Ẹ̀kejì ọmọkùnrin yìí ó wá wáìnì ẹ̀ débi wípé ìgbà tí mo pè kó wá pàdé mi níbì kan ẹ wá jọ gbìmọ̀ pọ̀ ó sọ pé bẹ́ẹ̀ ni mo wà kó máa bọ̀. Àmọ́ mo gbọ́n jùlọ ọgbọ́n ni mo lò fún ọ̀tọ̀ ní rúùmù tí mo pè fún nígbà tá a dé pásíjì mo fà sínú rúùmù tá a jọ ń lọ. Àṣé ọwọ́ yẹn ń bẹ lórí fóònù pẹ̀lú ẹ̀. Gba fóònù ẹ̀ mo kọ́ tẹ̀ mo gba fóònù ẹ̀. Ṣé rí tí èèyàn bá ti bẹ̀rẹ̀ ìrìn àjò lesbian yìí ó ṣeé ṣe kó ṣẹ́gun ẹ̀. Àmọ́ tó o bá ti bẹ̀rẹ̀ àti kúrò ń bẹ̀ ò easy mọ́. Lesbianism ìrìn àjò ìparun ni. Àbíkọ́ sọ pé ìrìn àjò tí ó dàbí ìparun lójú àwọn ènìyàn tó pọ̀. Bí mo ṣe gbẹ́nu bọ̀ lẹ́nu tí mo bá ṣeré ó sọ̀tọ̀ owó ẹ̀ lẹ́nu torí tó máa kékeré bá rákàrà tó bá rí oyin a máa ń sàkàrà náà ni. Tẹ́ bá lẹ́nu tó bá wo fídíò yìí tí ò rẹ́rìn àbí tí ò rí odùn irú ẹ̀dá bẹ́ẹ̀ bá fún un lọ́mọ kò ní dànù. Irú ẹ̀dá bẹ́ẹ̀ bó bá lá oyin kò ní panu pọ́ torí oyin ò ní dùn lẹ́nu ẹ̀. Bó bá ti wá wo fídíò yìí kó máa like kó máa comment kó máa share ìrírí ayé ni. Àmọ́ lójú tìyín ó dàbí wípé àgbélẹ̀rọ ni. Àmọ́ àwọn tó ṣẹlẹ̀ sí tó mọ nǹkan tí mò ń sọ wọ́n ti ń kàn sí mi àǹtí Ṣeun òdùgbà ìlú náà ṣe join àǹtí Ṣeun nǹkan tẹ́mi náà pàdé ń bẹ̀rẹ̀ àǹtí Ṣeun. Ẹ wò ó láwọn bá bẹ̀rẹ̀ òun bá ní kó wá bóun ṣeré ó ní ṣé kò rẹ̀ ẹni. Ṣé ẹ̀ sì ẹ̀ mọ̀ pé téèyàn bá dà ọkùnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀ bẹ́ẹ̀ lájọṣepọ̀ kó bá bára rẹ̀ ṣeré tó bá dà yóò kọ́kọ́ rí ẹ̀ ná. So that is how it is. Ní rárá kó rẹ̀ mi jẹ́ kó ṣe kọ́kọ́ fún mi èmi ni mo ṣe gbogbo ẹ̀ fún. You really play with her? Yes, I did. Àwa bá bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa. Mo kọ́kọ́ wò pé eré tí mo ṣe kùn bí tí mo ti ń bọ̀ jẹ́ ń ṣe fún un. N bá bẹ̀rẹ̀ pẹ̀lú òun náà. Mo ní kó dé ká lọ sí bedroom. Bedroom náà wà bómi ṣe ń kan sí wa lórí abẹ́ rẹ̀ lèmi wà tèmi ti ń ṣiṣẹ́. Mo gbẹ́nu sábẹ́ rẹ̀ mo ń gbábẹ́ rẹ̀ ẹ̀ mú omi tó bá sàn ní gbogbo ara ẹ̀ ó ti dé shower cap tó bá sàn dé gbogbo lẹ̀ báyìí. Èmi wà lábẹ́ tí mo gbẹ́nu sókè báyìí tí mò ń fẹ́ ló ń pariwo. I don't know you are bad like this. I told her I am bad. Mo kàn wá nǹkan kan tó máa mú fi ọkọ mi kúrò lórí mi ni. Tábà ní mo nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ ọmọkùnrin Gbóyèga ọlọ́run ọba ò ní fi fún ẹ. Mo bọ́ sábẹ́ mo ṣe yẹn ó ní I am feeling cold òun fẹ́ kó lábẹ́ omi mi ìrántí nǹkan kan mọ́. I just want to go gaga. I just want to go crazy. I just want to do something crazy. I just want to see a woman and a man going kí lọ bọ́ obìnrin yẹn pé wá kọ́ I like you fún lórí burúkú ìsílẹ̀ ó da ìlà àwọn ọkùnrin jẹ́ kí n bí ẹ débẹ̀. That is the spirit in me àǹtí Ṣeun. Spirit tó wà lọ́kàn mi nìyẹn kí n kàn lọ bá obìnrin tó wà àtọkọ ẹ̀jọ́ ń lọ kí n sọ fún àjò tí ń bẹ nínú ìdọ́sídọ́. Àmọ́ mo tún pera mi padà nítorí pé abiyamọ ni mí mo dẹ̀ bímọ mi obìnrin méjì ni wọ́n mi sì gbàdúrà kọ́lọ́hun ọba kó sọ wọ́n di tí mo dà. Ìgbà tí mo bá ṣeré irú yẹn tán àjọ wọnú yàrá lọ ó wá ní babe let me rest I'm tired I'm feeling cold. Don't worry you go to rest just sleep. Ló bá lie down bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ ni mo fi ṣiṣẹ́ ibẹ̀ máa ti ọwọ́ bójú ara ẹ̀ máa tẹ ọwọ́ yẹn sókè àǹtí Ṣeun tó bá ti wá dé inú ara ẹ̀ tán máa tẹ ọwọ́ yẹn sókè máa ṣèkè ọwọ́ yẹn bí ẹni tí nǹkan ti mú mi lọ́wọ́ á wá pariwo
tó bá sì pariwo tán màá sì yọ ọwọ́ mi padà màá tún mú oyún ẹ̀ ó ní please don't kill me I am not okay please just use your hand on me but you said I should not kill you okay baby just kill me then I want to die tó ń sọ gangan ni mo fẹ́ máa gbọ́ tí n bá ń bá obìnrin ṣeré nígbà tí mo ṣe yẹn tán fún un mi ò tí ì bá ṣe onítọ́ ní ìwòdì òun ò mọ̀ wípé mo ti wọ́n ní that time mo bọ́ sínú ibi tó máa ń kọ́tí sí mo gbé ọtí mo dákẹ́nu ó dìde ibi tó wà ó rí pé mi ò wá okay mi wà normal ó ní babe what happen you're not okay mo ní don't worry ọtí tí mo gbé báyìí mo kàn gbé kalẹ̀ báyìí mo bá tún ti sórí bẹ́ẹ̀dì ó wò pé ó dà pé gẹ́ẹ̀tì ó ti mad àǹtí ṣe nǹkan parọ́ ọpọlọ mi ti ń gbóná mo ti padà kí n gbẹ́nu sí báyìí ó kàn ní stop ní what do you mean by stop let me give it to you the way you want it ó ní you don't even allow me to work on you you're just working on me what happened to you are you okay are you mad are you this I am not mad I just want to be the kind of man you wish to have in your life. Only you can't. Money I can. Mo ti padà. Kó dàbí eré orí ìtàgé lójú yín. Mo gbé ní sójú ara. Mo bẹ̀rẹ̀ sí ṣe. Mo tún tọwọ́ bọ̀ lẹ́ẹ̀kan sí. Mo wá tẹ ọwọ́ yẹn nínú náà. Mo tún yọ ọwọ́ yẹn. Mo tọwọ́ mi bọ̀ lẹ́nu. Mo dìde kúrò lórí ẹ̀. Mo bọ́ sí ibi ọtí ẹ̀. Mo gbọ́ sí yẹn sẹ́nu. Torí mo ṣì lójú ẹ̀. Mi ì fẹ́ rí ojú ẹ̀ lójú ẹ̀ mọ́. Mo fẹ́ rí àmì bí ọkùnrin. Kí n rí bí obìnrin ó kàn wá bá mi ó fà mí sẹ́yìn ó gbá mi ní etí ọtí yẹn jábọ́ lẹ́nu mi ó ní are you mad are you crazy ó ní you are not healed ó ní the more you do this the more you feel pain do you think I am mad pé mo join lesbian ó rí mi dàrú ni I know you want him if you want him yes call him and tell him you want him instead of you playing this kind of stupid game with me. And she got me. Yes, I want my husband. I just want him to touch me. I just want him to tell me he loved me. I just want him to be mine forever. I'm not going to go with me, but go by me sorrow. But you go if you hurt me. Instead of him to do this thing with me, crucify me. Kó bèrè lọ́wọ́ rẹ̀ kí ló tí àwọn mi ṣe nǹkan tó ń ṣe kò ṣe yẹn kàkà bẹ́ẹ̀ bóyá gan crucify mi ni wọ́n sọ wípé oníranù ni mí ó yẹ kí Gbóyèga bá mi sọ̀rọ̀ ni o Gbóyèga ò bá mi sọ̀rọ̀ ìfẹ́ wa sọ mí di rádaràda ó mà ṣe o mo sunkún kíkorò. I just want a man to touch me. I am not enjoying what I'm doing anymore. That is why tí mi ò ṣe gbà kí ọmọbìnrin yẹn fọwọ́ kàn mí tí mo ṣe everything fún. Torí èyí mi ṣe gbà kọ́rẹ́ mi ò fọwọ́ kàn mí torí èyí mo ṣe everything fún. Ohun tí mo fẹ́ kéèyàn ṣe fún mi. Kọ́kọ́ mi ṣe fún mi ni mo ń ṣe fún gbogbo wọn. I know I want my man to touch me. I know how I want my man to touch me. But me will get here. Don't worry anybody. I just want Gbóyèga to call me and tell me, babe, where are you? I want to see you. Auntie Seun, ibi tí mo jókòó sí, mo ti ronú lọ jìnnà. Mo ti lọ jìnnà. Ibẹ̀ ni mo jókòó sí tí mo ti gbọ́ tí fóònù mi ríngì.